African brother ó ti jọ mí lójú. Orin ibi ọ̀wọ́ àgbo. Ẹ̀yin onílù ẹ̀bùrì yìí. Ìṣòwò elégbé ẹsẹ̀ lómi. Ìbá wọn ajé àrẹwà ní ọdún. Torí bàbá ńlá ó jọ lọ. Sàùtì torí ń dààmú ẹ̀ ọgbọ́n túndé. Àṣesílẹ̀ là ń bọ́ bá àṣegbè òsì láyé mọ́ ẹ̀ẹ́dẹ́gà àgbáyé ṣe ìkápò ní kàbó báyà eré àti máa bẹ́ẹ̀ ni rè. Àṣesílẹ̀ là ń bọ́ bá àṣegbè òsì láyé mọ́ ẹ̀ẹ́dẹ́gà àgbáyé ṣe ìkápò ní kàbó báyà eré àti máa bẹ́ẹ̀ ni rè. Borí pẹ́ ìyá ọgbọ́n máa lọ pè mí ọlọ́gbọ́n máa lóore mi ọ̀gá wa ẹkùn títán ajára wa ọ̀gá mi Professor Emeritus onára ọkọ ni máa kọ àṣà yìí làwọn tẹ̀lé àṣà yìí làwọn tẹ̀lé borí pẹ́ mo gbóyàn gbọ́dé. Àṣesílẹ̀ làbọ̀ ọba àṣegbè òsì láyé mọ́ ẹgbẹ́ àgbáyé ṣeré kápẹ́nùkájú bẹ́ẹ̀ rẹ̀ lọ́sìn máa tẹ̀lé rẹ̀. Jamadu ka ẹ̀sùn mọ́ bí Jamadu ka ẹ̀sùn mọ́ bí èló yẹ ká mi àṣesílẹ̀ làbọ̀ bàbá òun ṣe bí tọ́lá ń wo ẹ̀dá burúkú ó ní mo ṣe gbé ọjọ́ kankan lolúwere ń pààyàn ó lè má pa ni lógún ọdún ẹ̀sán adélọ́jọ́ ọjọ́ kan ò jáwọ́ ń bẹ̀ ṣẹ́rẹ̀ ṣe. Àṣesílẹ̀ làbọ̀ ọba àṣegbè òsì láyé mọ́ ẹgbẹ́ àgbáyé ṣeré kápẹ́nùkájú bẹ́ẹ̀ rẹ̀ lọ́sìn máa tẹ̀lé rẹ̀. Ọ̀rẹ́ tó gbọ̀rẹ̀ sílé àdúní ọ̀rẹ́ tó gbọ̀rẹ̀ sílé èní lárí ta ló mọ̀la èní lárí ta ló mọ̀la olówó tí ò ṣe túmọ̀ ṣàṣẹ sílẹ̀ torí ọ̀la tó bá yà tọ́jú ọ̀tá ìmọ̀ o àwọn wà tó bá wù sílẹ̀ ọmọ máa gbà wọ́n káàkiri ni. Àṣesílẹ̀ làbọ̀ ọba àṣegbè òsì láyé mọ́ ẹgbẹ́ àgbáyé ṣeré kápẹ́nùkájú bẹ́ẹ̀ rẹ̀ lọ́sìn máa tẹ̀lé rẹ̀. Tàbá ṣe ká lówùrọ̀ tàbá ṣe ká lówùrọ̀ ó lè dá alága tó gbẹ̀san. Tàbá ṣe ká lówùrọ̀ ó lè dá alága tó gbẹ̀san. Ẹ̀san ni àbọ̀ bá kì í gbé ẹ̀san ni àbọ̀ bá kì í gbé torílẹ̀ ayé nìta ó ti gbẹ̀san ká tó lọ. Àṣesílẹ̀ làbọ̀ ọba àṣegbè òsì láyé mọ́ ẹgbẹ́ àgbáyé ṣeré kápẹ́nùkájú bẹ́ẹ̀ rẹ̀ lọ́sìn máa tẹ̀lé rẹ̀. Kò sí ohun tó ní kí n má ṣe eré lèmi ó ṣe nítorí ọ̀la bí n bá ṣe torí ara mi máa ti ṣe torí ọmọ. Kò sí ohun tó ní kí n má ṣe àdùnní kò sí ohun tó ní kí n má ṣe eré lèmi ó ṣe nítorí ọ̀la bí n bá ṣe torí ara mi máa ti ṣe torí ọmọ. Bójú ń pọ̀ ní ìkáyéré sá, àdùnní bójú ń pọ̀ ní ìkáyéré sá, àtìkásílà ọlọ́run lóye kí láǹfààní owó kó ní tọ́mi ò lè nà gẹ́gẹ́ bó ṣe fẹ́. Ẹbí èdè wa kẹràn wọ́n lọ́wọ́, gbogbo máa gbẹ̀nẹ̀ bù kó lè yá o, àdánwò ló ń dà fọ́mọ lọ́la o. Àjàjà ilé ayé ìjàmbá kù ṣe bóun ló tán. Àjàjà ilé ayé ìjàmbá kù ṣe bóun ló tán. Kí la ṣe sílẹ̀ tó fẹ́ lọ bá? Rò ó kí la ṣe sílẹ̀ tó fẹ́ lọ bá? Òpó márùn-ún ṣe sílẹ̀ ní ìjọ kírun márùn-ún tó pé. Ṣé wọ́n yan sàkà nínú ọlá? Ṣó ń gbọ́? Ṣé wọ́n yan sàkà nínú ọlá? Ramadan tí ẹ ṣó ń pé bó ń dákun lápẹ́kọ̀ọ́ kan mi. Àná ẹ̀ ṣe mí bí ikú bá dé. Ìyá sáré ń bà mí lẹ́rù ṣàṣe sílẹ̀ nítorí ikú. Àjì Saoty Arewa o ẹ kú oríire. Oríire náà ti bẹ̀rẹ̀ rẹ̀ kò ní ìpín láéláé.
Saoti ẹ ti di grandpa great grandpa o bó bá yá borí pé náà máa sọ pé òun tún lọ́mọṣẹ́. Saoti kú oríire. Ájì Àtúndé Àṣìṣe o Saoti ni màmá kí borí pé bó bá ti ríjọ́ tiẹ̀ bàbá rọmọ tó ń ṣerú èyí fún àwa náà á tún máa kí ẹ borí pé àmọ́ lónìí Ájì Saoti Arẹwà ni màmá kí lè di Sọ́rújí ó yà sọ pé Rashidatu lórúkọ tí mo jẹ́ dẹ́dẹ́dẹ́. ẹ̀sọ́ ẹjọ́ ẹ̀jẹ̀ ń gbọ́ ẹ má jẹ́ kó lè la àlejò kó lè bá ṣe gbọ́ nílé àwa náà ni ọmọ ẹlòmíì kọ́ o. Ajẹ́ ìwúsá mọ́tò ló pè wá síbi borí pé Saoti borí pé Saoti ló ṣe lọ́ọ̀ṣì orin tuntun ọjà tuntun ẹ gbọ́ ohun tó sọ sí mi Sọ́rújí ó ní ìyá ọgbọ́n lòun jẹ́ ìyá ọgbọ́n fàlà òun jẹ́ àfàwọn onílé márùn-ún mọ́ kí yẹn kú kalẹ̀ níbẹ̀ yẹn o. Abu Hasan bàbá wa mo kí yín one time gbogbo yín mo kí Adéwà Sóbìyá aláṣẹ tòlúdarí. African Brothers Entertainment náà ló gbé mi débi Sọ́rújí o ó yá ajá Sọ́rújí lórúkọ tí mò ń jẹ́ o Àbíkẹ́. Mo kí màámi olórí màmá wa mo kí yín o abiyamọ alábínú àmọ́ ṣẹ́ sí ẹkú àdúró tí borí pẹ́ Prince Ani Mashaun mo kí yín ẹkú kalẹ̀ níbẹ̀ yẹn o màámi olórí àmọ́ bó ṣe ń lọ lèdí láìláìláìlá Muhammadu Rasulullah kò sí irú Ọlọ́run o. Láìláìláìlá Muhammadu Rasulullah kò sí irú Ọlọ́run o Saoti. Ẹjẹ́ àtúnṣe báyìí ẹjẹ́ mọ àkọ́kọ́ máa mú lẹ́kànlẹ́ẹ̀kan lè di Sọ́rújí sọ wípé ọ̀tá irinṣẹ́ Ọlọ́run wọ́n ń gbọ́ Ọlọ́run tóbi. Màámi olórí Kàfílà ẹ súnmọ́ mi níbí àti Prince Ani Mashaun ẹ súnmọ́ mi níbí olórí ẹbí gbogbo lẹ́pátá o bá mi máa wọlé máa rọra Prince. Ó yá ọba wa ní ayé máa pa wá pọ̀ ọlọ́run dọ̀dọ̀dọ̀dọ̀ ọba wa ní ayé máa pa wá pọ̀. Màámi Kàfílà máa gbẹ́sẹ̀ ní ìkọ̀ọ̀kan. Ajá Kàfílà Prince máa wọlé máa rọra o. Màámi Ajá Kàfílà ọlọ́jà ẹ̀fẹ̀ pẹ̀lú náwó lọ́wọ́ iná nìtọ́ ọwọ́ yìnbó wọ́lá òní ó yá sọ pé màmá o màmá o. Prince ló náwó lọ́wọ́ ọlọ́jà ọ̀fẹ́ pẹ̀lú náwó lọ́wọ́ ọmọ Ani Mashaun ní iná nìtọ́ ọwọ́ ẹ̀ lọ́la ó sọ pé Ani Mashaun Ani Mashaun. Prince Idris ẹ ṣé mo dúpẹ́ owó bàbá ìbejì bàbá ẹdúgbò bí wíníwíní lọ́jọ́ orogún èjìwọ̀ lójú ìyá ẹ o ọ̀bẹ kì í ṣìgbẹ́ kẹṣẹ́ Ajá Kàfílátù màmá Adéròjú màmá Jọ́ládé ń ó pè ẹ́ màmá Zainabu ń ó pè ẹ́ Alájà Kàfílà màmá Borí pẹ́ o màmá Yeye ọba Adéṣẹ́wà ń ó pè ẹ́ màmá Borí pẹ́ ẹ kú àdúró tù ú sàmọ̀ tù Borí pẹ́
Oya ṣẹ́rí màmá ṣẹ́rí màmá. Ajá Kàfínà ló ń jó lọ́wọ́. Màámi olórí. Iná nìtàn ọwọ́ ẹ̀ bó ọ̀la oníṣẹ́. Oya sọ pé owó owó lè ṣe o. Olórí Kàfínà ṣòǹgbà ajé lè ṣe o ṣeun. Olórí kó owó níná kó owó níná. Olórí kó owó níná o kó owó níná. Bó ṣe mí náwó ló ṣe ní mọ́ra o. Bó ṣe mí náwó ló ṣe ní mọ́ra. Aléyàn tàtà bí irú èyí o. Olúwa má jẹ́ ó wá nílé wa. Màmá borí pé owó yẹyẹ. Ajé yẹyẹ. Olórí kó owó níná o kó owó níná. Olórí kó owó níná kó owó níná. Bó ṣe mí náwó ló ṣe mí nọ́ra. Aléyàn tàtà bí irú èyí o. Olúwa má jẹ́ ó wá nílé. Oya oya o, borípẹ́ 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 gògòrò 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 gògògògò. lórúkọ ọlọ́run tó lẹ́mí mi ni wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ ní o. orí mi lókun o arẹwà tí mo ní kẹyìn olólùfẹ́ wa bá mi fà. ajẹ́rẹ́wà níjọ́ wo la bákàrà náà o. àkàrà mi dàgbà àkàrà náà ń bí. òsàmọ́tò yìí orí adé kan ló mú wá sọ́dọ̀ mi. oníṣòwò láti ìlú òyìnbó ni. onúsàmọ́ ló ń fẹ́ kọrin. àwọn fẹnu kò pé kó máa bọ̀ ní ọ̀dọ̀ mi. lọ́dún tó kọjá àkí mánéjà mi jẹ́ kí n ṣe November ni ló ṣe graduation lọ́dọ̀ mi. May 14 orin ló ń bẹ lórí èmi kì í ṣe date. ní May 14 lọ́dún tó kọjá ó pẹ̀lú àwọn tó ṣe graduation lọ́dún yìí. graduation yẹn ń gún lárinrin o. nínú àwọn tó gbàwé ẹ̀rí ń jọ yẹn ní Zainabu Awoko Arẹwà ọmọ Arẹwà mọ́dọ̀dẹ̀rẹ̀ o. Lady Sauti Basiratu àṣẹ fún àjọ kí Arẹwà àtàjì kí Arẹwà Múmínà àṣẹ fún Muyinatu àṣẹ fún Zainabu. àwọn mẹ́jọ nìyẹn bá mi dúpẹ́ fọlọ́ nínú àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yẹn lòun ti wá ṣe rẹ́kọ́dù òun ti ń bọ́ sáyé lọ. ẹ bá mi dúpẹ́ fọlọ́hun wọn bá mo ti lórí pa nínú orin Islam ni mo ṣe lémi lórí mi kún táyé wá ń bá mi fa. àwọn tó ń bá mi dúpẹ́ gan nígbà yẹn tí mo ń ṣe graduation fún wọn wọ́n ní mò ń ṣe ohun tí ó ṣẹlẹ̀ rí. ṣọ́mà ń kọ́ṣẹ́ orin kan tún ṣe graduation kan gba certificate sí. pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ ṣe pọ̀ tó Ọlọ́run ò ní fi bú mi. kẹ́pọ̀ rẹ̀ pẹ̀tẹ́ àdúrà ọ̀gá mi gbà ní lórí mi ó ní mo ti sìn máa rọ́mọ sí mi. ó lérò àpọ̀ lẹ́yìn yẹn àdúrà ọ̀gá mi gbà mo dúpẹ́. ilé mi ń kún bó ṣe ń kún fọmọ ọ̀nfẹ́ bí ló ń kún fọmọ iṣẹ́ ọ́fíìsì mi ń kún lójoojúmọ́. àfi bí Arẹwà nìkan ló lè kọ́mọ lórin kọ́mọ náà kó wà múrin ọ̀hún kọ́ ni mo fi ń dúpẹ́ fọ́ Ọlọ́run ọba ni. má jẹ́ kó jọ gbéraga létí ẹ o mi kì í gbéraga Ọlọ́run má fi gbéraga sọ̀rọ̀ mi ò máa rí lédè sí ẹ bá mi ṣàmì.
ẹni tó bá ti ṣe tán tó ń fẹ́ tẹ́ tó bá ti ṣe tán tó ti nájà tó fẹ́ ná tán ẹni kó máa gbéraga èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní sálámì ìran máa rí lédè sí orí adé ni máa kọ́kọ́ kí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kí ló fà á tí n bá lọ káàkiri tí n bá rí lọ́ba lóde màá máa sọ fún wọn pé aṣọ ń bẹ lórí ikọ̀ mi aṣọ wo ló ń bẹ lórí ikọ̀ mi ìṣọ̀lá ni a ní má ṣeun kábíyèsí alógo tèmi ni bàbá mi wá bá mi sílé lóṣù mẹ́rin sẹ́yìn inú dídùn náà fi ìdẹ́kọ̀ọ́dú bàbá wa ní ti Kòròdú rèé ògo mi wákọ́lẹ́sẹ̀ pẹ́ o tó bá jẹlẹ̀ mo máa wá fún ẹ ẹ̀yin tẹ́ bá ti wo fídíò yẹn gbangba mo ti ń dọ̀bálẹ̀ forí adé ànímọ̀ṣẹ́ ń pẹ́ ṣe ó ní kí n wá gbalẹ̀ kí n wá kọ́tẹ̀ pẹ́ o kábíyèsí ni máa kọ́kọ́ kí Arólúgbadé ọmọ ẹgbẹ́ Arẹwà ẹ jẹ́ ká ṣeré o. lórúkọ lọ́wọ́ ọ̀gá ògo. ẹgbẹ́ Arẹwà ẹ jẹ́ ká ṣeré o lórúkọ lọ́wọ́ ọ̀gá o. olórí alájà ń bẹ nítòsí àyà Arólúgbadé mi Oníṣọlá o. ọmọọba Arólúgbadé yẹn Ìṣọ̀lá Kámọ́rù ọlọ́jà Ẹ̀pẹ́ o. Prince máa wọlé máa rárá. Màmá Zainabu mi àbá ń déròjú. Màmá Adéṣẹ́ wa náà ní aya Arólúgbadé mi Kámọ́rù mi. Màmá Májọ́lá Kabila o. Prince Idris Ayọ̀ọ́lá ló ń jẹ́ ní tiẹ̀ ọmọ kábíyèsí Oníṣọlá o. Arólúgbadé mi Kámọ́rù mi ọmọ Arólúwa tógo ni ó tógo tán ẹ̀jẹ̀ tí ẹ gbọ́ bàbá méjì ó fọwọ́ lé tí ọkọ̀ olókù bàbá ẹni máa mú Idris wọ́n mọ̀ kò sí nílé àjà sọ́ni tó bàbá nílé Oníṣọlá odidi ẹran ló ń pa fún wa jẹ ẹni ní kò má ṣe tìyẹ Ìdírísù wà ní máa ṣàwọn ẹni ní kò má ṣe tìyẹ tàbá tí àdá la ó kà fún ìbà tàbá tí àdá àbílà àbí wàtábà mọ́ àkínà á ní ìmọ̀lù wà mọ́ kàsábà ṣàyàsí lánàá sọ́tàlá àbí kàfẹ́lá wà múra tó àmọ́ látàlẹ̀ àtọ́bí bóyá ayé ọ̀làdùn jẹ́ olórí àjẹpẹ́ ayé olórí ayé ọba dùn jẹ́ ayaba 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 ayé ọ̀làdùn jẹ́ ayaba dùn jẹ́ Janet ó dáná nítorí Janet ẹni oore ni oore ni oore ni oore ni ibi sáyé lè wá dé náà oore ni àmọ́ pé bẹ́ẹ̀ ni ká tó sáré báwọn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní lè wá. Janet baby ìbá o. Oore ni oore. Olórí káfílà màmá Zainabu màmá Adéyanjú
orí ni o màmá dé ṣẹwà ibi táyé lè ẹdẹ iná ilé ọlá tán lè ẹdẹ iná orí ni ilé ọba tán lè ẹdẹ iná orí ni o mọ̀ pé bẹ́ẹ̀ ni kó tó sáré báwọn kan bá mọ̀ pé bẹ́ẹ̀ ni ọ̀ ní ilé ẹ̀. orí ni orí ni orí ni orí ni ìbẹ̀lẹ̀ wá dé iná orí ni àwọn ọmọ pé bẹ́ẹ̀ ni ká tó sáré lẹ́yìn tó mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní ilé wa. mo wọ́lá lójú ẹ òyìn ìdààmúlá. mo wọ́lá lójú ẹ òyìn ìdààmúlá. ọmọ ìṣọ̀lá mo kí ẹ o ọlọ́jà ẹ̀pẹ́ o. ọmọ ìṣọ̀lá mo kí ẹ ọlọ́jà ẹ̀pẹ́. ìdọ̀bálẹ̀ mo wáyé o mo wọ́lá lójú ẹ òyìn ìdààmúlá. òyìn ìdọ̀bálẹ̀ mo wáyé o mo wọ́lá lójú ẹ òyìn ìdààmúlá. òyìn ìdààmúlá o ọmọ ọba ní ayé ẹ má bá ń pa. òyìn ìdààmúlá ọmọ ọba ní ayé ẹ má bá ń pa. ọmọ ọlọ́jà sílùú Ẹ̀pẹ́ ọmọ ọba ní ayé ẹ má bá ń pa. ọmọ ọlọ́jà sílùú Ẹ̀pẹ́ ọmọ ọba ní ayé ẹ má bá ń pa. Janet bá máa tọ́jú Ìdààmúlá Janet bèbí ó bí irúfò púpọ̀ gan ni Janet lára lọ́mọ kò lábùkù gan Janet bèbí mi Janet lára lọ́mọ kò lábùkù gan Janet ṣe fẹ́ sílé níyàwó ó ṣe ọ̀rọ̀ níyàwó lè ọ̀rọ̀ Janet lára lọ́mọ kò lábùkù gan. Adé rẹ̀ mímí, adé rẹ̀ mímí. Abídèmí, Abídèmí mi. Àbúrò olórí Káfílàtù ni. Àbúrò olórí Káfílàtù ni. Abídèmí ọmọ olóòrọ̀ ni. Olórí Káfílà ọmọ olóòrọ̀ ni. Agbábíàká o Agunbíadé máa bọ̀ lọ́dọ̀ mi. Okú náwó ibi tí mo ti ṣeré kí n tó máa bọ̀ sí i láwòyáyá bí náà ni ó ti náwó fún mi mẹ́. Tá a bá bẹ́ sílé onílé ó lè tó bẹ́ kíjì tónílé bá ti sọ pé wọ́n ọ̀tá nìyẹn bíbẹ̀ ẹ̀ tún ká ẹ̀kan sí ó tún ká ẹ̀kan sí o wá ṣe mí sí wá ṣe mí sí. Agunbíadé wá ṣe mí sí. wá ṣe mí sí. àti dúpẹ́ ẹ̀kan tó ṣe wá ṣe mí sí. àti dúpẹ́ ẹ̀kan tó ṣe wá ṣe mí sí. àti dúpẹ́ ẹ̀kan tó ṣe wá ṣe mí sí. ikọ̀ mi ọ̀nà rẹ̀ bù mí. Agunbíadé san omi ẹ̀ máa ṣe olólùfẹ́ mi arẹwà ni owó ní sọ̀rọ̀ ẹ̀ vice chairman Etí Ọ̀sà East local government Agunbíadé mi Agunbíadé ṣé wọn pé mo sọ lẹ́ẹ̀kan mo ní mo dẹ́rù mọ́ gan ni àwọn kan ìmúra náà fi tẹ̀lé mi àpò àti bàtà ẹ gbàgbé ẹ tó bá wọ̀wọ̀ kú ọ̀ máa ń sọ fún ẹ mo sọ lẹ́ẹ̀kan mo ní mo ṣe ti Rolex òmù sọ́wọ́ ẹ tún wẹsẹ̀ ẹ wẹsẹ̀ mi ẹ wo dìsáínà yẹn o Agunbíadé olólùfẹ́ mi dáadáa Alájì Arẹwà Abíọ́dún ṣọ́sọ́ pa àwọn nǹkan ni jù mí lọ òótọ́ ni nígbà tí nǹkan ọkọ̀ púpọ̀ Agunbíadé o ló ń sọ mi vice chairman
etí ọ̀sà ace agúnbíadé o agúnbíadé ṣọ́sọ́ pa àwọn ìṣòro jù mí lọ lóòótọ́ ni nígbà tí kì í ṣe ṣekúṣe. owó tí ń bá fẹ́ra gbó kan oyè ọjọ́ tó bá fi máa ná la máa fi mẹ́ni tó mọ ogó ṣe. ọ̀nàrẹ́bù Jamiu mi Sulaimona olólùfẹ́ Arẹwà Abíọ́dún. okú náà wọ́ mi lẹ́ẹ̀kan mo ṣe ọ̀nàrẹ́bù Jamiu mú kí ẹ. ọ̀nàrẹ́bù Jamiu òkè ọlá tó fẹ́ dé. ọ̀nàrẹ́bù Jamiu òkè ọlá tó fẹ́ dé. kọ́lọ́hún gbé ẹ̀dẹ̀ bẹ̀ kíákíá. Sulaimona àwọn adínì lọ́rọ̀ tó ń dín ní lọ má jẹ́ kan lè ráyè díẹ̀ lọ́wọ́ má jẹ́ kan lè ráyè díẹ̀ lọ́wọ́. ọ̀nàrẹ́bù Jamiu olólùfẹ́ mi èèyàn agúnbẹ́ adínì vice chairman etí ọ̀sà is ní èṣù oníyàyìn ṣàmì àṣẹ ọlọ́run tó dà ń pọ̀ nítú yín ká. Ibà àwọn adínní lọ́nà sọ́ndínní lọ́wọ́ o máa jẹ́ kọ́ lè ra ẹ̀. ọ̀nàrẹ́bù Jamiu Sulaimona mi káwọn adínní lọ́nà sọ́ndínní lọ́wọ́ o máa jẹ́ kọ́ lè ra ẹ̀ díẹ̀ lọ́wọ́. ẹ ṣeun Sonto alápàtà mi Sonto alápàtà o owó ń bẹ nílé owó ń bẹ ní báńkì Sonto alápàtà o. ẹlẹ́dàá máa sùn mi. fún kẹlẹ́dàá máa sùn tì mí ẹlẹ́dàá máa sùn olóhùn ti dẹ̀ jẹ mí. Thank you very much. Sit up. Aluko Saidi mi. Aluko Saidi mi. Aluko Saidi bàbá ẹgbẹ́ àìlè fún ọkọ̀ bílíkì èso mi ọkọ̀ olórí alájà Ṣẹ̀rífà oníwọ́lù mi ìyá ẹgbẹ́ high level. Aluko Saidi mi ò ṣeun Saidi Aluko ọkọ̀ bílíkì èso ẹ̀ máa ṣe o bàbá ẹgbẹ́ high level bílíkì èso alága òra nǹkan náà alága òra bílíkì. Aluko Saidi ọ̀pọ̀ alága òra bílíkì bàbá ẹgbẹ́ high level Saidi lólùfẹ́ mi bí ọdún. Mama Yusuf mi Mama Adija Mama Yusuf Mama Adija bílíkì alága múra Saidi nkọ́nlé èṣù oníyàyìn o kẹ́ẹ̀pẹ́ fúnra yín kẹ́ẹ̀pẹ́ fúnra yín kẹ́ẹ̀pẹ́ fúnra yín ẹ̀bà kẹ́ẹ̀pẹ́ fúnra yín Saidi pẹ̀lú ìyàwó rẹ̀ èṣù wáyé oníyàyìn bílíkì ẹkú tọ́jú ọmọ mi Uzai mọ́tún mi bóde bí Arẹwà ọmọ mi kó lálùbáríkà àlùbáríkà ẹ̀ lọ́lọ́lọ́ wọn bá àlùbáríkà náà akọ rẹpẹtẹ. mo bọ̀ Uzama o aláwọ̀ rọ́bà náà ni mo fi ṣàdúrà fún ẹ. jẹ́ kí n gbọ́dọ̀ rọ́bà náà àti náà ni mo fi ṣàdúrà fún ẹ.
wá filẹ̀ àkínà tí àṣànàta ni mo fi ṣàdúrà fún ẹ. gbogbo ewu tó ń bẹ nínú iṣẹ́ music pátápátá Alájí Àrẹwà gbogbo ẹ ní mo là kọjá Ọlọ́run jẹ́ ó kọjá bẹ́ẹ̀ má tún jẹ́ ó padà sórí mímọ́ o. mo ní mo ti wọ́kọ̀ fún gbogbo ẹ̀yin ọmọọṣẹ́ mi kẹ́ máa pẹran lọ ìyà ò ní jẹ́ yín bọ́lọ́run bá fẹ́. mo dúpẹ́ African Brothers ẹ ṣé mo dúpẹ́ ẹ kú tọ́jú mi ẹ kú àgbálẹ̀ mi o. mo ti wọ́kọ̀ fún wọn ló fi jẹ́ pé ìgbà tó dọ̀dọ̀ African Brothers máa kẹsà ní oníṣẹ́ látọ̀dọ̀ Àrẹwà ní gbogbo ohun tó bá fẹ́ ló máa ṣe fún ẹ. African Brothers ẹ ṣé o mo dúpẹ́. Uzaimotu Albarika ọ̀gá mi sọ̀rọ̀ fún ẹ. Albarika ọ̀gá mi sọ̀rọ̀ fún ẹ. mo ń jẹ wọn ọmọ lọ́wọ́ ni Uzaimotu mo ń jẹ wọn ọmọ gbọ́dọ̀ pé mo ń jẹ wọn ọmọ ìwọ náà wà jẹ wọn ọmọ láyé ẹ o Uzamo wà jẹ wọn ọmọ láyé ẹ o Uzamo ó ń sanwó ọ̀gá ẹ Uzamo. torí pé mo ti ń gbowó lọ ẹ Uzamo. abẹ́ẹ̀rí mi lọ́jọ́ Ọlábàkàrà tó ti ń bímọ ọ̀gá mi ti ní máa ń jẹ́ pẹ́ Uzamo tún sanwó ọ̀gá ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣé ló yẹ kí n máa náwó fún ó lọ́gà ẹ̀yin náà ẹ̀ ti tó kẹ́ ẹ̀ máa jẹun ọwọ́ wa. mo dúpẹ́ fọ́ Ọlọ́run ọmọ àṣẹ èrú ẹ̀ fún ẹ ọmọ àṣẹ èrú ẹ̀ fún ẹ ṣàmì borí pẹ́ ọmọ àṣẹ èrú ẹ̀ fún ẹ ṣàmì borí pẹ́ ọmọ àṣẹ èrú ẹ̀ fún ẹ kò ṣàmì borí pẹ́ ọmọ àṣẹ èrú ẹ̀ fún ẹ ṣàmì borí pẹ́ ọmọ àṣẹ èrú ẹ̀ fún ẹ kò ṣàmì borí pẹ́ ọmọ àṣẹ èrú ẹ̀ fún ẹ ṣàmì borí pẹ́ ọmọ àṣẹrun ẹ fún ẹ kò ṣàmì borí pẹ́ ọmọ àṣẹrun ẹ fún ẹ ṣàmì borí pẹ́ ọmọ àṣẹrun ẹ fún ẹ kò ṣàmì borí pẹ́ ọmọ àṣẹrun ẹ fún ẹ ṣàmì borí pẹ́. wà á jẹ wọn mọ wà á jẹ wọn mọ Uzaimotu kò ṣàmì o. wà á jẹ wọn mọ Uzaimotu kò ṣàmì o. wà jẹ́ wọn mọ́ o nídìí iṣẹ́ orin wà jẹ́ wọn mọ́ wà jẹ́ wọn mọ́ o Uzamo nídìí iṣẹ́ orin wà jẹ́ wọn mọ́ Uzaimotu kò ṣàmì o. 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 ó yá so eba Ẹlẹ́dàá má sùn ní Ìkòròdú òun ló kọ́kọ́ fún mi nílẹ̀ kan mo ní mo fẹ́ confam òun ló kọ́kọ́ fún mi nílẹ̀ yẹn tá a fi ń ṣe ńgbà tó yá mo lá a fẹ́ bọ́ sínú éèkà a fẹ́ ṣe oríṣiríṣi nǹkan fún a fẹ́ ṣe poultry mo ní ìdí éèkà ilẹ̀ kan ló bá tún ní kò sí wàhálà ó tún fi fún mi torí tó bá yá kó máa ní mo ṣoògùn owó ni èmi tí mo ti ń parí iṣẹ́ ọ̀làlẹ̀ tèmi. Ẹlẹ́dàá máa sùn ní Ìkòròdú ilẹ̀ tá a fi ń kọ́ kọ́mpínì wa Ẹlẹ́dàá máa sùn ló fún mi sàlámẹ̀ ọmọ mi ọkọ alájà sísá ọkọ alájà sísá o Ẹlẹ́dàá máa sùn ní Ìkòròdú Ẹlẹ́dàá máa sùn iṣẹ́ tó bá ṣe lọ́sàn-án àdówó. ó ṣeun eléyìí tó bá ṣe lòrú àdọ́mọ̀ Ẹlẹ́dàá òun bá fowó rọ́ṣẹ́ kò ní parẹ́ lálẹ́ o. iṣẹ́ tó bá ṣe lọ́sàn-án àdówó.
ẹlẹ́dàá máa sùn mí. èyí tó bá ṣe lọ́rọ̀ àdàmọ́. àdọ̀mọ́ òun ọmọ fòwúrọ̀ ṣe kò ní parẹ́ lálẹ́. ẹlẹ́dàá máa sùn wọ́n máa dúpẹ́ ní bí kì í yá láì múre. ilẹ̀ tí mo kọ́lé sí ń Kòròdú mo mọye tí mo ra tó bá wá fún mi nílẹ̀ kì í ṣe kékeré lélẹ́yìí tá a kọ́kọ́ ń lò. mo ní mo fẹ́ kọ́ fáàmù ó fún mi nílẹ̀ nígbà tó yá mo ní mo fẹ́ kó o tóbi sí ó tún fún mi nílẹ̀ éka kan pé kí n wá ṣe ohun tí mo fẹ́. bá a fẹ́ ṣe pọ́tírì ni ó fẹ́ símọ̀lú ni gbogbo ẹ̀ ó gbà ẹ́ ẹlẹ́dàá máa sún ní Ìkòròdú ṣeun iṣẹ́ tó bá ṣe lọ́sàn-án àdó ẹlẹ́dàá èyí tó bá ṣe lóru àdọ̀mọ́ òun bá fowó rọ́ṣẹ̀ kò ní parẹ́ lálẹ́ o. iṣẹ́ tó bá ṣe lọ́sàn-án àdó. ẹlẹ́dàá máa sùn. èyí tó bá ṣe lóru àdàmọ́. òun bá fowórọ̀ ṣe kò ní parẹ́ lálẹ́. ẹlẹ́dàá máa sùn kó máa fún ọ lẹ́sì ìtàn bá ń sọ ń gbòòrò wọn kì í pẹ́ sọ pé mo ṣoògùn owó. mo lo mọ́tò Prado 47 mílíọ̀nù tán wọ́n fún mi ní wọ́n lo oògùn owó ni. Lexus tuntun ni mo gbé wálé ní torí pé mo fi ń wẹ̀ rẹ́kọ̀dù ọmọ mi ò sàmọ́ Lexus tuntun ni 750 Lexus tuntun la gbé wá oògùn owó kọ́ tó bá tún yá sílé iṣẹ́ wa tó bá ń gbòòrò mọ́ mi lọ́wọ́ tó bá wù yín ká ẹni mo ṣoògùn owó ẹlẹ́dàá mọ́sùn àsọ pé mi ni mo fún nílẹ̀ tó fi ṣe àwa la fún ní kékeré àwa la fún ní ńlá ẹlẹ́dàá mọ́sùn àṣírí ẹ̀ ò ní tú mo ní iṣẹ́ tó bá ṣe lọ́sàn-án àdówó eléyìí tó bá ṣe lóru àdọ́mọ̀ òun bá fòrọ̀ ṣe kò ní parẹ́ lálẹ́ o. iṣẹ́ tó bá ṣe lọ́sàn-án àdó. ẹlẹ́dàá mọ́sùn. èyí tó bá ṣe lóru àdàmọ́. òun bá fowórọ̀ ṣe kò ní parẹ́ lálẹ́. ẹlẹ́dàá mọ́sùn tó bá ń wá wà á máa rí. ẹlẹ́dàá mọ́sùn tó bá ń lé. wà á máa bọ̀. ẹlẹ́dàá mọ́sùn ní Ìkòròdú báwọn fi Sámọ́tù nílẹ̀ pé kọ́lé ọmọ àlùbáríkà ní Òsámọ́ ọmọ àlùbáríkà ní ìhun bá mi fi Sámọ́tù nílẹ̀ kó fi kọ́lé sí jẹ́ kó máa bọ̀ ládàmọ̀ ní ẹgbẹ́ mi. wo èmi ti gba tèmi kì í ṣe wọ́n ní mo kọ́kọ́ gba 2 plots fáàmù àkọ́kọ́ mo tún ní afẹ́ éka mo fẹ́ kó tóbi ó tún fún mi ní éka kan lọ́kábọ̀ símẹ́ ó lè wà ní kélẹ́ plọ́ọ̀tì kan ni bàbá ẹ̀ bó ṣe ewu yẹn èèyàn mi ni kò sí wọ́n ní lọ́rọ̀ tiwọn. ṣọwárí kélẹ́bù tó wà yẹn o mo ní mo fẹ́ kó wà lẹ́gbẹ̀ẹ́ mi ni. ó ní mo tún ti ní kàn ní ibẹ̀ o ẹgbẹ́ mi gangan ni kó wà tí n bá jí lè òwúrọ̀ kí n ṣàdúrà fún pé sórí péṣẹ́ orin dùn o Òsámọ́ iṣẹ́ orin dùn o kọ́lọ́hún kó bá àlùbáríkà sí Òsámọ́ sórí wípéṣẹ́ orin dùn o Àjàrà mo ń lo mọ́tò tó hùn mí o Òsámọ́ sórí péṣẹ́ orin dùn gan ni mo ń pààrà nílùú òyìnbó mo ń pààrà ìlú òyìnbó sórí péṣẹ́ orin dùn iṣẹ́ ilẹ̀ gan dùn ó lo mọ́tò tó hùn ẹ́ o ìyàwó gan lo mọ́tò tó hùn ọ́ olólùfẹ́ mi dáadáa ẹlẹ́dàá máa sùn 50/120 iṣẹ́ ilẹ̀ dùn gan ni ẹlẹ́dàá iṣẹ́ ilẹ̀ ọdún gan ni òfin kọ́lé mọ́lé ẹlẹ́dàá máa sùn sọ wípé tó o bá ti ṣèrú tó o bá ti fàbò síkún iṣẹ́ ilẹ̀ dùn gan ni àwọn tó ń bá ṣe ìmìrè o tálàrà mo fún ẹ mo fún ẹ mo fún ẹ mo kọ́ nígbà mọ́tò ńláńlá
47 million Prado kékeré kọ́ mo ṣiṣẹ́ gbà lẹ́sọ̀ọ́sọ mo tún lọ lóyìnbó lamẹ́ríkà tí mo rọ ó fẹ́ dé tán mo gba Toyota Soul lára àbò orin náà ni mo kọ àbùdí tó lókun o àbùdí tó lọ́sà o. Akínsọ́lá Lámìdé Sọfíọ̀ olólùfẹ́ Arẹwà ni Ọlámìdé Sọfíọ̀ automobile dealer àwọn ọmọ tó dé ìlànà àwọn ọmọ tó dé ìlànà Ọlámìdé executive director Ọláluwa maintain and sorted Sọfíọ̀ dé ìlànà olúọmọ bíi ní pọ̀tẹ́ olóògbé mi lélẹ́rẹ́ lọ́jọ́ yẹn South mo wá ṣeré fún ẹṣẹ́ ọjọ́ o ó pé mi lélẹ́rẹ́ lọ́jọ́ yẹn South mo wá ṣeré fún àbùdí tó lókun àbùdí tó lọ́sà fẹ́ ṣe mú kó máa ṣẹ́kù ẹ̀yin olólùfẹ́ mi. àbùdí tó lókun àbùdí tó lọ́sà fẹ́ ṣe mú kó máa ṣẹ́kù ẹ̀yin olólùfẹ́ mi. ó ṣe ìfẹ́ àdúrà ọ̀rẹ́ gbórígbẹ́ Akíntọ́lá Sọfíọ̀ mi ò sanwó wárẹ̀wá ìfẹ́ olúwa oúnjíjó àṣìṣì ọ̀rẹ́ gbórígbẹ́ ọ̀sàmọ̀tù fẹ́ ṣe mú kó máa ṣẹ́kù ẹ̀yin olólùfẹ́ wa. àbùdí tó lókun àbùdí tó lọ́sà fẹ́ ṣe mú kó Ọlámídé. máa ṣẹ́kù ẹ̀yin olólùfẹ́ mi. Akíntọ́lá ọkọ yóò ti màmá mi ọkọ yóò ti màmá Akíntọ́lá mú kí ẹ òǹsanwó àṣìṣe ìfẹ́ olúwa ń sojú mi ìfẹ́ olúwa ọ̀rẹ́ borí pẹ́ẹ́sà mọ́tò bẹ́ẹ̀ Akíntọ́lá ọkọ yóò ti fẹ́ ṣe mú kó máa ṣẹ́kù ẹ̀yin olólùfẹ́ wa o. àbùdí tó lókun àbùdí tó lọ́sà fẹ́ ṣe mú kó máa ṣẹ́kù ẹ̀yin olólùfẹ́ wa. ó ṣe Buhari ọlọ́ọ̀tọ̀ mi. ìfẹ́ olúwa ọ̀rẹ́ òbúrí pẹ́ẹ́sà mọ́tò òǹsanwó Arẹwà Buhari ọlọ́ọ̀tọ̀ mi olólùfẹ́ Arẹwà ni Buhari ọlọ́ọ̀tọ̀ sanwó wá sí ìsìn Buhari o àbùdí sólókun àbùdí sọlọ́sà bẹ́ẹ̀ ṣe mú kó máa ṣẹ́kù ẹ̀yin olólùfẹ́ wa. àbùdí tó lókun àbùdí tó lọ́sà fẹ́ ṣe mú kó máa ṣẹ́kù ẹ̀yin olólùfẹ́ wa. ẹ̀yin eléjì rẹ̀ mú un bọ̀ wá. Ébà ẹ̀yin eléjì rẹ̀ mú un bọ̀ wá. Àfihàn oníṣẹ́rẹ̀ ni. Tábìkì onílé márùn tábìkì nínú olólùfẹ́ mi. Àfihàn alálùbáà ni. Táíwò Kẹ́hìndé Adépẹ̀kọ́. Adépẹ̀kọ́ eléjì rẹ̀. Àwọn olólùfẹ́ Arẹwà ni. Báńkèjì rẹ̀ wéyìn làkì. Mú káwọn èjì rẹ̀ wéyìn làkì. Gbogbo ìsọ̀wọ́ alálùfáà pátá hàn. Gbogbo yín pátá aládé o. Kọ́lí Black olólùfẹ́ mi àfijù ó ní Fújì ni. Tòǹtò alápàtàdà. Olólùfẹ́ Arẹwà ni. Àdìṣe Kọ́lá orin tèmi. Èèyàn Tòǹtò alápàtà. Àwọn olólùfẹ́ Arẹwà ni. Ìkè alájà Tóyìn mi. Ayásànjẹ alájà Tóyìn mi. Ẹ máa bá mi kálájà sáwá kálẹ̀ tì mí. Àbúrò Sáńjẹ làwọn olólùfẹ́ Arẹwà ni. Ébà àbùdí tó lókun àbùdí tó lọ́sà bẹ́ẹ̀ ṣe mú kó máa ṣẹ́kù ẹ̀yin olólùfẹ́ wa. àbùdí tó lókun àbùdí tó lọ́sà fẹ́ ṣe mú kó máa ṣẹ́kù ẹ̀yin olólùfẹ́ wa. Jason tó wà lápáta ìyànṣe Kọ́lá ní tèmi. Sanwó Arẹwà
Àjàtà wá kárí ìtù mi. Bàǹkà lájà tó yìí. Àbúrò aláṣẹ là. Ẹ̀gbọ́n aláṣẹ là lọ́gbọ̀n bọ̀ ṣáláwọ̀ wa. Alájà tó yin tó máa tó mi. Ìyàwó Sànjí tàlàjà táwa kà sí mi. Ìyàlíù ṣé màmá Yusuf fún mi o. Alájà tó yin sọ́ńtò wà lápáta o. Sọ́ńtò wà lápáta o. Owó ń bẹ nílé, owó ń bẹ ní báńkì. Sọ́ńtò alágbàtà o. Ajábàsírà aláṣọ. Kò ṣọ̀fẹ́ kí Sọ́ńtò alápàtà o. Sọ́ńtò alápàtà ni èèyàn àríṣe kọ́lá. Owó ń bẹ nílé, owó ń bẹ ní báńkì. Sọ́ńtò alápàtà o. Èèyàn àríṣe kọ́lá o. Sọ́ńtò alápàtà mi. Táyọ̀ Kẹ́hìndé èjì rẹ̀ Adépẹ́kọ̀ tiwa ní òyìnbó ní sinimá òṣèlú wíníwíní lójú orogún. Èjì rẹ̀ èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Táyọ̀ Kẹ́hìndé Adépẹ́kọ̀ ẹ̀yin lọ́bẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ tẹ́ṣẹ́. Èjì rẹ̀ tó fẹsẹ̀ méjèèjì bẹ́. Wọ́n bẹ́ sílẹ̀ aláàkísà. Wọ́n sàlàkísà tó nígbà aṣọ. Ọmọ méjì ìkànnì ń bá bí. Kẹ́hìndé èjì ló wọlé tọ́ mi. Ẹ bá ń ká ẹnu jọ bí. Àwọn agbárí igi réferéfe. Wọ́n ní bùnmi kí n bá ẹ délé. Ó yá kí mi kí n padà lẹ́yìn yẹn. Ké ẹni máa bí bèjì àṣẹwà láéláé lálá. Ọ̀bẹ kìí ṣe bẹ́ẹ̀ kẹ́sẹ́. Ọ̀bẹ kìí ṣe bẹ́ẹ̀ kẹ́sẹ́. Ọ̀bẹ kìí ṣe bẹ́ẹ̀ kẹ́sẹ́. Ẹ bá mi túlù yẹn lù fún wọn. Wíníwíní lójú orogún. Èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Ọ̀bẹ kìí ṣe bẹ́ẹ̀ kẹ́sẹ́. Lẹ́ni máa bí ìbejì àṣẹwà. Láìláìlálá. Táyé Kẹ́hìndé Adépẹ́kọ̀ o. Láìláìlálá. Èjì rẹ̀ òṣìlà ni mo bá ròde. Láìláìlálá. Wọ́n bí rí fún wọn fáìn gan. Láìláìlálá. Àfijọ́ ní tíátà Táyé Kẹ́hìndé. Láìláìlálá. Kí lorúkọ ijó tẹ̀ ń jó yìí o? Láìláìlálá. Èmi ò ní jó yẹn, àwa náà ní jó tiwa. Ó ní bá a ṣe máa ń jó. Tí n bá ní arẹwà agbórin náà dé orin. Agbórin náà dé orin. Sàùtì dé pẹ̀lú èdè. Adé pẹ̀lú orin. Mani ó yẹ fi jó appreciate mi jó. Ijó yẹn náà dà. Ijó yẹn náà dà. Sọ́ńtò alápàtà. Sọ́ńtò alápàtà. Èèyàn àríṣe kọ́lá. Èèyàn àríṣe kọ́lá. Owó ń bẹ nílé.
owó ń bẹ ní báńkì owó ń bẹ nílé sọ́tò ó ń bẹ ní báńkì ojú láàrí àkíyèmù káódèlà bàǹkáwọn alágbàtà bàǹkáwọn alágbàtà àríṣekọ́lá alágbàtà lábàtí ọ̀rẹ́ káwọn alágbàtà tuntun alágbàtà irúmọlẹ̀ lábàtí ọ̀rẹ́ wá sí èsì ó yẹ fowó appreciate mi ṣé ìwà jọ wá fowó appreciate mi. Owó yẹn náà dà. Ìyàrá Saki Mọ̀nsúrà. Ìyàrá Saki Mọ̀nsúrà. Kíra Saki máa yan kó ṣàmì o. Àtàwọn tó kú lẹ́yìn yẹn pátá. Wà rọ́mọ̀ pé ránṣẹ́. Wà jẹ́ wọn mọ̀ Mọ̀nsúrà. Fún mi láyọ̀ ṣe kó sí nǹkankan ṣàlàfíà ní àyà máa sálàm ṣe ó sí nǹkankan ṣàlàfíà ní ìyá mọ́dún ṣe kó sí nǹkankan ṣàlàfíà ní àyà máa sálàm ṣe ó sí nǹkankan ṣàlàfíà ní. ẹ̀kí fún mi láyọ̀ bébí. ṣàlàfíà ní. Ayáfáàní ó yá ẹ bá ń pè Sọ̀fíyà o Sọ̀fíyà. Àbúrò balẹ̀ Sọ̀fíyà o. Sọ̀fíyà. Akúrú yẹjú Sọ̀fíyà ọ̀tún. Sọ̀fíyà. Dúdú ẹ̀ náà ń yàn. Sọ̀fíyà. Dúdú ẹ̀ náà ń yàn. Sọ̀fíyà ó pé lẹ́wà lóbìnrin. Sọ̀fíyà. Sọ̀fíyà ó pé lẹ́wà lóbìnrin. Sọ̀fíyà. Dúdú ẹ̀ náà ń yàn. Sọ̀fíyà. Dúdú ẹ̀ náà ń yàn. Sọ̀fíyà. Orí ibi ọwọ́ àgbo. Orí ibi ọwọ́ àgbo. Ẹ jẹ́ n ṣeré fún kámẹ́rà yìí. African brother ó ti jọ mí lójú. Orin ibi ọwọ́ àgbo. Ẹ̀yin ò nílù ẹ̀bùrì yìí. Ìṣọ̀wọ́ elégbé ẹ tẹ̀lé mi. Ìbà wọn ajá rẹ̀ wà ní ọdún. Torí gbàgbà ńlá ó jọ lọ. Sàùtì torí ń dààmú ẹ̀ ọgbọ́n tún dé. Sàùtì torí ń dààmú ẹ̀ ọgbọ́n tún dé. Orin òní kọ mí ajíyà rẹ̀ wà dààmú orin. Tí n bá mú ìyàwó kó mọ́ mọ́ rí wa Àṣàbí. Tí n bá mú ìyàwó kó mọ́ rí wa. Àṣìṣàṣì òkè alẹ́sẹ̀kẹsẹ̀kẹ bá mi gbé. Abíọ́dún. Ibi tó ní bá gbà lọ́jọ́ náà. Tí n bá gbóhùn lókè tó bá ń sín. Ọláìdé Fátímọ̀ ọmọ bàbá ní ilé ńlá ni. Fátímọ̀ tí mo bá gbóhùn lókè tó bá ń sín tó bá ń sín. Ẹ pàdé mi nílẹ̀ kẹ́ bá mi gbé. Ojú ọ̀rẹ́ Abíọ́dún. Ibi tó ìgbàgbà lọ́jọ́ lọ. Fátímọ̀ ṣùgbọ́n ṣáà ti bá gbóhùn nílẹ̀ tó bọ́ ń kú.
láìdé ọmọ bàbá ní ilé ńlá tí n bá gbóhùn nílẹ̀ tó bá ń kù tó ń kù rírí kó pàdé mi lókè kó bá mi gbé ó yá ṣàbí o. ìgbé ìgbàgbà. àbíbù láì oníṣàkàrà mi akóredé Fatima orin ẹ̀fẹ̀ ló sọ sọ́kàn lọ́rọ̀ tí mo fẹ́ wí bá mi èlò pé sọ́kàn lédè tí mo fẹ́ pè kó dàbí pa àwọn fi gòjé ń yorin Ọláìdé Fatima òun. Fatima bintu Rasulullah ọmọ bàbá nílé ńlá nana Fatima sọ̀rọ̀ dalala Ọláìdé Fatima bintu Rasulullah alùbáríkà ẹ̀ á máa pọ̀ sí ni ọlálẹ̀ ẹ̀ á máa pọ̀ sí ni ìyàrá ẹ̀ á máa pọ̀ sí ni Ọláìdé. Fatima Ọláìdé o Fatima Ọláìdé Fatima Ọláìdé o Fatima Ọláìdé ọmọ bàbá ń Bàrígà Fatima Ọláìdé ọmọ ọkọ ìyá mi bàbá ń Bàrígà o Fatima Ọláìdé Bọ́lájí Mọ̀rẹ́tàdọ̀ Fatima Ọláìdé bàbá Bàrígà tó dàdí yóò àgbáyé Fatima Ọláìdé tó dàdí yóò àgbáyé Fatima Ọláìdé Láìdé Fatima Fatima Ọláìdé ọmọ àfà mi bàbá ń Bàrígà Fatima Ọláìdé ọmọ àfà mi bàbá ń Bàrígà o Fatima Ọláìdé Ọláìdé Fatima Fatima Ọláìdé ọmọ bàbá ń Bàrígà. Fatima Ọláìdé. Jẹ́ ń gbọ́rọ̀.